Now, mo kí gbogbo ọmọ odò tó dá ìwà pátápátá, mo kí ọmọ kóòtù òjíire, èmi tọ́lọ́jẹ̀ yín náà rèé. A kú ọjọ́ méjì, a kú ọjọ́ mẹ́ta, mo kí wa kú dédé àkókò ìmúdẹ̀, kí wa kú àsìkò yàdẹ̀kú ìgbà. Kí ni mo mú wá fún wa lọ́jọ́ tòní? Ìròyìn kan ni mò ń rí lórí ẹ̀rọ ayélujára tí mo ní pé kí n rí sọ àríwísí tèmi ń bẹ̀. Mo rí ibi tí àwọn ènìyàn wa pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá tí wọ́n ń sọ̀rọ̀ lórí bí kábíyèsí ọba Olúwo, ọba Abdulrasheed Olúwo tí wọ́n lọ sí ilẹ̀ hajj, tí wọ́n lọ sílẹ̀ Mẹ́kà fún hajj ọdún 2024 yìí. Níbi tí bàbá ti ṣí orí sílẹ̀. So àwọn èèyàn wá ń sọ̀rọ̀ pé ṣé nǹkan tó tọ́ ni kí ọba aládé kó ṣí orí rẹ̀ sílẹ̀ níta gbangba? Àwọn kan sọ pé kò bójú mu, pé irú nǹkan báyẹn ó ń tàbùkù ìran ọmọ aládé, ó ń tàbùkù ìran ọmọ Yorùbá ni. Then mo tún rí bí táwọn kan ti ń sọ, tó tún fi ojú tiwọn náà wò pé kò tàbùkù ọmọ Yorùbá, wípé ṣe bí ẹ̀sìn tó ń ṣe ni, so ó ní orí ọ̀fẹ́ láti ṣe bó bá ṣe wù nínú ẹ̀sìn, àbí láti tẹ̀lé ìlànà àti òfin tí ẹ̀sìn yẹn ń mú wá fún wọn. Fine, oníkálùkù lórí sọ, ṣùgbọ́n bíbà yìí lèmi fẹ́ gbà wọlé. Mo kí gbogbo ẹ̀yin ọmọ odù tó dá ìwà pátápátá tẹ́ ti dá sí ètò yìí pé kò yẹ kí ọba Olúwo, kò yẹ kí wọ́n ṣí orí sílẹ̀ níta gbangba fún ọmọ aráyé rí. Bẹ́ẹ̀ ni nítòótọ́, gẹ́gẹ́ bí ọba aládé, kò yẹ kí ọba Olúwo, kò yẹ kó ṣí orí rẹ̀ sílẹ̀ níta gbangba fún gbogbo ènìyàn láti rí, pàápàá jùlọ àwọn tí wọ́n mọ̀, tí wọ́n sì mọ ìtumọ̀ ṣíṣí orí rẹ̀ sílẹ̀ níta gbangba yẹn. Tí a bá ń gbé ọ̀rọ̀ títí tẹ̀sìn àbí ìgbàgbọ́, tí a bá gbé kúrò níbẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀ fún ọba aládé nílẹ̀ Yorùbá. Now, ṣùgbọ́n nígbà tí a bá ti ń fi ojú títí ẹ̀sìn wò tàbí ìgbàgbọ́, tí a bá ti fi ń wò, ibẹ̀ la ó ti máa rí ní misunderstanding yẹn ti máa wáyé pé ó yẹ kó ṣí orí sílẹ̀, kò yẹ kó ṣí orí sílẹ̀. Etiquette ó kálukú máa mú reference wá nínú ìgbàgbọ́ títí ẹ̀. But ojú nǹkan tèmi fi wò ni pé ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ̀rọ̀ lórí àwọn tí wọ́n tako ìṣí orí sílẹ̀ ọba Olúwo níta gbangba. Mo kí yín, ẹ kú ọpọlọ, ẹ kú rírò, ilẹ̀ Yorùbá gbè yín, àwọn alálẹ̀ òde ẹ̀dẹ̀ padà lẹ́yìn yín, Olódùmarè á dúró ti oníkálùkù wa. Ẹ rí un wí, ẹ dẹ̀ rí un sọ, nítorí pé ìgbàgbọ́ titi yín ni wípé kò yẹ kí ọba aládé ó máa ṣí orí lẹ̀ ní gbàgede. Kò dẹ̀ ṣẹlẹ̀ rí tí ẹ̀yin gangan kankan ẹ fojú ara yín rí lẹ́sìn sọ wípé kò yẹ kó rí bẹ́ẹ̀. Pàápàá jùlọ nǹkan tí ò bá wọ̀ nílẹ̀ Yorùbá ni Yorùbá ń pè léèwọ̀. Gbogbo ìwòye titi yín ni pé nítorí àwọn ètùtù àbí ìbọ̀wọ̀ fún àpọ́nlé kan, àbí àwọn agbára kan tó wà ní ara ọba, kó má lè ṣàkóbá fún àwọn ẹlòmíì bóyá tí wọ́n bá ń rí orí yan, àbí pé ó ń tàbùkù ìran rẹ̀ nípasẹ̀ pé ó ṣí orí sílẹ̀. Mi ò mọ́jú tẹ́ fi wò ń bẹ̀ yẹn dáadáa, ṣùgbọ́n mo kàn ń kí ọ̀rọ̀ yín lẹ́yìn ni. Ẹ rí sọ, kò yẹ kí ọba aládé kó máa ṣí orí sílẹ̀ ní tòótọ́ ní gbàgede. Ṣùgbọ́n ńkọ́, ó ti dọ̀rọ̀ ẹ̀sìn, ó ti di ọ̀rọ̀ ẹ̀sìn báyìí, ó ti di ọ̀rọ̀ ìgbàgbọ́. Ẹ má gbàgbé pé ibi tí ọba Olúwo wà yẹn kì í ṣe ilẹ̀ Yorùbá ló wà o. Ìgbàgbọ́ wọn níbẹ̀ yẹn ó yàtọ̀ sí ibi tí Olúwo ti jáde wá. Ìgbàgbọ́ méjì ni Olúwo ń lò ńsìn. Olúwo ń lo ìgbàgbọ́ nínú ẹ̀sìn Islam àti ìgbàgbọ́ ilẹ̀ Yorùbá
àbí àṣà Yorùbá, and kò dẹ̀ sí bí wọ́n ṣe fẹ́ lo méjèèjì tí ò ní síbì kan tó jẹ́ pé ìkan ti máa takò kan nínú wọn. Tó bá wu Olúwa Ọlọ́run Olódùmarè, ó lè ṣe wá ní ẹyọ kan ṣoṣo, kó ní pé kó má sí ẹ̀sìn míì mọ́ nínú ayé yìí tó máa ju ẹ̀sìn ìṣẹ̀ṣe nìkan lọ, àbí Islam nìkan lọ, àbí Christianity nìkan lọ. Ṣùgbọ́n ó yé ọba aládé tó ní kó rí bẹ́ẹ̀. Now, ẹ̀yin ò jẹ́ ká jọ ti ibìkan wò ó. Ọba Olúwo nínú ìgbàgbọ́ títí ẹ̀ ni wípé òun ṣí orí òun sílẹ̀ fún ọba tó ní ẹ̀mí àti ara òun. Ọba tóun ké sí, ọba tóun ké pè. Ọba tí Olúwo ní ìgbàgbọ́ nínú ẹ̀ ni Olúwo ló sọ ara rẹ̀ kalẹ̀ fún, ló rẹ ara ẹ̀ sílẹ̀ fún. Ẹ má jẹ́ ká sin ọba yẹn gbọ́. Tólúwo bá ṣe nǹkan míì, màá jáde fún baba. Mi ò kì í pé bá mo máa bú baba, ṣùgbọ́n mo máa ṣàlàyé fún wọn. Mo ti sọ fún wọn rí pé tó yẹ pé bóyá kábíyèsí bá ní orí ọ̀fẹ́ láti pè mí láti wá ṣàlàyé àwọn nǹkan kan míì níwọ̀nba ìmọ̀ tí mo ní nínú ìṣẹ̀ṣe fún ọba Olúwo, ó ṣeé ṣe kó jẹ́ pé lọ́nà kan àbí lọ́nà méjì ọ̀rọ̀ mi àbí ìdánilẹ́kọ̀ọ́ mi tí mo bá fún kábíyèsí Olúwo ó lè yí àwọn nǹkan kan padà nínú wọn. Mi ò sọ pé ó lè yí gbogbo ìgbàgbọ́ wọn padà, ṣùgbọ́n ó ṣeé ṣe kó yí àwọn nǹkan kan padà nínú ọba kábíyèsí Olúwo tó jẹ́ wípé ìsọwọ́hùwà wọn àbí sọ̀rọ̀ sí wọn nígbà míì kò ní máa rí báyìí mọ́. Tí Olúwo bá sọ pé A, léyìí tó ní ìgbàgbọ́ nínú ẹ̀ pé A lòun wí lénìí, àwọn ènìyàn míì wọ́n lè sọ pé A ló sọ, léyìí tó jẹ́ pé nǹkan tí ó rọ̀ mọ́ A ó yàtọ̀ sí A. Ìgbàgbọ́ Olúwo àwọn ayé ò máa sọ di nǹkan míì mọ́ lọ́wọ́. Kábíyèsí Olúwo, tẹ́ bá ní orí ọ̀fẹ́ láti máa wo ètò yìí, tàbí àyìn tẹ́ bá mi súnmọ́ kábíyèsí ọba Olúwo, ẹ dákun ẹ bá mi pín ètò yìí kó kan baba lára. Ìgbà tí baba bá ti fi lè ní ìgbàgbọ́ nínú A, tí àwọn èèyàn sì tún sọ pé A ló sọ, ṣe rí i pé tá bá wo ímèjì A àti A, nǹkan kan náà ni, ṣùgbọ́n ìtumọ̀ wọn yàtọ̀ nínú èdè kọ̀ọ̀kan. Kí kábíyèsí lọ fura o, kí ayé má máa ṣì wá gbọ́, kí wọ́n máa gbọ́rọ̀ ẹni sódìsódì. Now, ìgbàgbọ́ Olúwo ni pé òun lọ rẹra òun sílẹ̀ fọba tó ní ẹ̀mí àti ara àwọn ni. And kì í dẹ̀ púpọ̀ Olúwo nìkan ló lọ sí àjì rí. Mistake kan tí mo kàn rí pé ó ṣẹlẹ̀ láàrin wọn ni pé bàbá ṣe síta gbangba pé kí ẹ wò ó, kò sí nǹkan kan bẹ̀, nígbà tó jẹ́ pé wọ́n ti ń tako àṣà, ìṣe àti ẹ̀sìn Yorùbá gan láti ilé ni bàbá ti lọ ṣe irú nǹkan báyẹn. Kò yẹ kí bàbá kàn gbé fídíò síta kó máa ṣàdúrà àbí kó máa sọ pé kí ìlú kan wá, ó dìgbà tí ìlú kan bá wá kí gbogbo ìlú ayé kó padà kó máa ṣépè fún ayé. Lójú tèmi gan, ìsúre àdúrà ni ọba Olúwo máa sọ pé bóyá òun ṣe, ṣùgbọ́n ayé ti sọ ọ́ di èpè mọ́ Olúwo lọ́wọ́ pé Olúwo ń ṣépè fún gbogbo ọmọ Yorùbá àbí gbogbo àgbáyé pé tí wọ́n bá dé Lúwo ọkàn wọn ò gbọdọ̀ balẹ̀. Meanwhile, ìsúre ni Olúwo ń lẹ́mìí pé òun ń ṣe fún ìlú òun. Tí a bá wo àwọn tí wọ́n pilẹ̀ Mẹ́kà, irú nǹkan báyìí ó ṣeéṣe kó tẹnu wọn tiwọn náà jáde. Ẹ wo iye èèyàn tó ń lọ sílẹ̀ Mẹ́kà náà lọ́dọọdún, ẹ wo iye àwọn èèyàn tó ń lọ sí Imra, ẹ mọ iye àwọn èèyàn tó ń lọ sí Jerusalem lọ́dọọdún. Ṣùgbọ́n ojú tí Olúwo fi wò ó, àwọn èèyàn ti ń fi ojú míì wò mọ́ baba lọ́wọ́. Now, Olúwo rọra ẹ̀ sílẹ̀ níwájú ọba tó ní ẹ̀mí àti ara ẹ̀ nìyẹn. Léyìí tó jẹ́ pé àwa Yorùbá náà dẹ̀ gbàgbọ́ pé kò sí gbogbo nǹkan tá a ní láyé yìí, kò sí ọlá, kò sí ipò, kò sí owó, kò sí nǹkan kan tá a lè ní láyé yìí tó lè mú wa gàǹgà máa fi bẹ́ẹ̀ ṣe pé bí mo ṣe tó nì níwájú ọba tó ní ẹ̀mí àti ara wa. A gbọ́dọ̀ ṣe kí ni? A gbọ́dọ̀ rẹra wa sílẹ̀ fọba tó ní ẹ̀mí àti ara wa. Ẹ jẹ́ ká ti ibìkan wò ó, àwọn ọba aládé ń tẹfá nílẹ̀ Yorùbá náà. Ṣé tí
tó bá fẹ́ wọnú gbódù ṣé wọ́n ó dé adé wọn wọnú gbódù ni? Ọba aládé kò ní tẹfá nílẹ̀ Yorùbá kó dádé wọ gbódù náà. Ọba aládé ò ní fẹ́ tẹfá nílẹ̀ Yorùbá tó bá jáde nínú gbódù gan kó tún dé fìlà àbí kó dé adé ń bẹ̀. Ó ní bí wọ́n ṣe máa ń ṣe, wọ́n ó ṣe lọ́rọ̀ àṣírí ni, tí kìí ṣe pé bóyá gbogbo ayé máa rí orí ọba. Eléyìí ò ní jẹ́ bí àrífín àbí ìtàbùkù. So ẹ̀yin tẹ́ wá fi agbọn pé Olúwo fẹ́rẹ́ra ẹ̀ sílẹ̀, ẹ̀yin náà mo support yín náà láàrin ìyẹn ni mo fi mú àpẹẹrẹ pé tí ọba fẹ́ tẹfá nílẹ̀ Yorùbá kò ní dádé wọ gbódù tàbí kó dé fìlà wọ gbódù náà. No, ọba náà ní láti ṣí orí ẹ̀ sílẹ̀ ni, láti rẹra ẹ̀ sílẹ̀ fún ọba tó ní ẹ̀mí àti ara ẹ̀. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Ifá náà sọ fún wa. Ifá ní gbẹrugbẹru bí ọyẹ kùrukùru bókè mọ́lẹ̀ dúrà fọ́ba ìjà láyé abùfọ́ba ìjà níwàrún. Ayé ní ẹjẹ́ àyìn Ifá, Ifá ní ẹjẹ́ àyìn Olódùmarè ọba bí Ọlọ́run ò sí nílé ayé mọ́. So kò sẹ́nì kankan tá a lè fi ọlá fún, tí a lè fún ìyìn fún àti ògo fún ju Olódùmarè náà lọ. Tí a bá ń foríbalẹ̀ níwájú àwọn òrìṣà wa, kì í ṣàwọn òrìṣà yìí là ń foríbalẹ̀ fún, Olódùmarè ni. Olódùmarè là ń foríbalẹ̀ fún. Orí ní ń dáni ẹnìkan kì í dá orí. Òrìṣà ló máa ń dáni ẹnìkan kì í dá òrìṣà. Bẹ́ẹ̀ gbogbo àwọn ọmọ Yorùbá la sì mọ eléyìí, ṣùgbọ́n nítorí ìgbàgbọ́, nítorí ìwà ta ni ó mú mi lóníkàlùkù wá ń wù tó fi rí báyìí. Mo bẹ̀ wá, ẹ dákun ẹ jẹ́ ká ṣe mẹ̀dọ̀. Ẹ má jẹ́ ká gbìjà èèwọ̀. Tó bá yẹ pé Olúwo bá fi ìgbàgbọ́ pé nǹkan tí ó bá ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀, mo ti ṣí orí sílẹ̀ ló bá fi ṣe, ẹ fílẹ̀, èèwọ̀ máa ṣiṣẹ́. Tó bá yẹ pé Olúwo bá fi ìgbàgbọ́ pé ọba tó ní ẹ̀mí àtara mi tí mò ń ké pè ni mo rọra mi sílẹ̀ fún, ẹ fi sílẹ̀. Olódùmarè ló mọ̀ bó ṣe máa reward ẹ̀. Then àwọn òrìṣà yìí àbáwọn rúmọlẹ̀ ń gbámọlẹ̀ tó ń mú àṣà àti ṣe àti ẹ̀sìn Yorùbá wá gan, wọn ò sọ pé tolódùmarè báwo ẹ wo Fátìmọ́kì náà. So mo bẹ̀ gbogbo àwọn ọmọ Yorùbá tá à ń tako ìsí orí sílẹ̀ ọba Olúwo, ẹ dákun ẹ jẹ́ ká ṣe sùúrù. Ẹ jẹ́ ká ṣe sùúrù. Bó ti ṣe yé oníkálùkù sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ohun tó yé mi kò yé ẹ̀yin, ohun tó yé ẹ̀yin kò yé mi o. Ẹni tí mọ̀ yìí ò mọ̀ èyí, ẹni tó mọ eléyìí kò mọ èyí. So á tù wá bà fún gbogbo wa. Nítorí àkókò á tún máa pàdé. Mo mọ̀ pé ọ̀rọ̀ pọ̀ tí mo máa sọ léyìí tó jẹ́ pé ó máa ṣe àǹfààní fún ẹ. Ọgbọ́n ìmọ̀ àti òye pọ̀ nínú ìkànnì láti kọ́. Mo bẹ̀ ọ́ ni mo ṣe ń bẹ̀ wí kí ìwọ náà subscribe. Ìwọ náà darapọ̀ mọ́ mi lórí YouTube, lórí Facebook mi. Ẹ subscribe sórí YouTube mi kẹ́lẹ́ máa jẹ àǹfààní àwọn ètò yìí síwájú sí i. Olódùmarè á wà pẹ̀lú wa. Ẹ dẹ̀ tẹ̀lé mi lórí TikTok gẹ́gẹ́ bí ní Tọ́lá Ọ̀jẹ̀ àti Tọ́lá Ọ̀jẹ̀ Akéwì. Kẹ́ tẹ̀lé mi lórí Facebook lórí Tọ́lá Ọ̀jẹ̀. Níbẹ̀ ẹ ó máa bá gbogbo àwọn ètò yìí pàdé ńbẹ̀. Ẹ bá mi share ètò yìí. Á tù àbà fún gbogbo wa. Ó dìgbà kan náà. Ó dàbọ̀ mọ́dù tó dá ìwà.